ní kí àwọn aráàlú sì kàn la etí wọn, kàn la ojú wọn, kàn fi ojú wọn kàn là, kàn fi ríran ibi tí ẹgbẹ́ tó máa sọ̀rọ̀ ní àwọn tí wà lẹ́kọ̀ọ́ àwọn làwọn wọ́n win lẹ́kọ̀ọ́ òótọ́ ni wọ́n win lóòótọ́ wọ́n win lóòótọ́. Ṣé bí ó ṣe yẹ kí Èkó ìrírí ẹ wá ní kí Fáṣọlá sọ àmì kí ló rúkọ ẹ Sanwó-Olú sọ̀rọ̀ kí ló fẹ́ sọ ta ló fi bẹ̀ ẹni bọ́ lóhùn náà lọ àwọn nílé o mi ò sí bẹ́ẹ̀ o ó lọ sí Àbújá lórí oko lóhùn personal company ló ń jẹ́ bẹ́ẹ̀ because ẹwà àwọn ọmọ yẹn 36 out of 4 and allegations wà ẹ̀sùn tó fi kan Ọbaṣá ìjọ jẹ́ kó tiẹ̀ dáhùn àbí tó bá fẹ̀sùn kàn ẹ́ ṣé wàá dá public office ló ní náà kò ń ṣe private kìíní kankan wọ́n sọ pé ó jalè wàá bọ́ta wàá dẹ̀ sọ tiẹ̀ pé rọ́nà ń pamọ́ ẹ̀ ẹ tún wà bùsí tó ń lọ ní National Assembly nípa ọmọbìnrin yẹn tẹmọ tí ó rántí ó party PDP ní àbí PDP member ní wọ́n fi ẹ̀sùn kan Senate president ó yẹ ká pàbí kó jókòó ara ẹ̀ jẹ́ o torí èèyàn la o ọmọ ẹgbẹ́ wa ni ọmọ mi ni o wọ́n ń hùwà bẹ́ẹ̀ yẹn o tó bá jó tọ́ tọmọ yẹn lọ sí gbangba tó sọ á dọ̀la o á dẹjọ́ o kò ní èyí dẹ́tọ́ náà wọ́n tún sàkẹ́ fún oṣù mẹ́fà sí àbòsí ni o àbòsí ni o wọ́n tún wá ní sanwó oṣù fún àwọn ọmọ tó tún wá jẹ́ staff tó ń ṣiṣẹ́ fún tẹ́jẹ́ pé àwọn National Assembly ló gbà àwọn náà ní gbọ́wọ́ oṣù kí ló dé alẹ́yìn irú kí ló lọ nínú pati ìjà káwọn aráàlú bẹ̀rẹ̀ sí rírú bọ́n ṣe ń rọ̀nù ìjọba o òtún ní di lọ́la tán ni a ní kò sí báwọn ò ṣe jẹ́ àwọn làwọn wà ń bẹ̀ tèkó sì ló ti yọ lẹ́sìn yàn 36 yẹn ló ti ṣe báyìí ṣe náà lọ́jọ́ kó náà ṣẹnu wẹ́ẹ̀mù mi fi ọ̀dọ̀tí ara wọn ṣe ló dọ̀tí wọn dọ̀tí ara wọn torí nǹkan tó làágùn fún tó déédéé gbà lọ́fẹ̀ẹ́ ló fò wá sanwó ẹjọ́ kan Olúwa ló ń dún Olódùmarè ló ń dún ló ń fi fùrọ̀ wọn hàn o wọ́n bá dẹ̀ ti ṣídìí ara wọn síta bẹ́ẹ̀ káwọn èèyàn rọ fi ásìdì àtomi gbóná nìkan rọ sí fùrọ̀ wọn o ṣé pátì nìyẹn ṣé ẹgbẹ́ nìyẹn ṣé àwọn yẹn náà fẹ́ manage àwọn tó lè sọ nǹkan tó wà nú àwọn members of their constituency ló yẹ kó gbé wá kó máa jà lórí ẹ̀ gbogbo ilé tó ń ṣe wọ́n fẹjọ́ kan bàbá yẹn wọ́n dẹ̀ ní pé àwọn yọ ní ẹ̀yìn yọ ṣe bẹ́ẹ̀ mi sọ ni kò padà síbẹ̀ èmi ni mo ní ẹgbẹ́ Your Excellency Mr. President kàdákàdá wáyò jẹ́jẹ́ o. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wò ó. ó ṣẹlẹ̀ ó ṣe sórí ìgbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ tó ń lọ sọ́tún tó ń lọ sósì the Godfather bàbá lórí àpótí ẹ̀rí ló ń yàn wọ́n tábàlẹ̀ primary wà níbi kan wá ẹni tó ní ìwọ lọ wà nǹkan bí Tánẹ́gọ́sà. olórí oko wọn ni olórí oko Bọ́lá ni that's the grandmaster
orí nǹkan tó ló sọ ni pé it is my party I own it. Tó bá jẹ́ pé ìwọ lọ́ọ̀ ló ní as chief executive officer of the company nǹkan tó bá wọn ẹ̀kọ́ ló máa ṣe can hire and fire ẹ ó dẹ̀ sọ fún ọ pé ẹnu wo làwọn tó ń kégbe yẹn fẹ́ sọ ta ló yàn wọ́n síbẹ̀ ó sọ fáwọn tó kù pé now ibi tí ó pè mí lẹ́rìn wàá ní pé as a Lagosian àá fẹ́ kí sọ̀lúdẹ̀rọ̀ kó wà nù ṣùgbọ́n àwọn tí wọ́n yàn lọ́bẹ̀ ta ló mú wọn jáde ìwà ní kan sọ̀rọ̀ in our party the structure ìyẹn ní sọ pé political ìrókò tù the taproot tiwa is deep rooted ìyẹn ní kò tí ì ṣe fàyà látijọ́ yìí pẹ̀lú gbogbo àbòsí tó ń lọ lọ́tún lósì o ní sọ gbogbo àtọ̀tún àtòsí kó kákú lọ wábi dákẹ́ ẹnu ẹ̀ tó bá lè dúró kó fọ́lọ̀ òfin wa bọ́ta kó lọ síbi tó wọ̀n lọ dátì ẹ̀ lẹ̀ that is I will lead that battle torí àwa náà kọ́kọ́ elect as managers of the party àdẹ gbọ́dọ̀ dá àwọn bàbá yẹn ní nǹkan tó ń ṣe fún Nàìjíríà pé kan mú this is the first national party in this country ṣé bẹ́ẹ̀ rí APC Congregation of Strange Bedfellows ẹgbẹ́ ni mo ní o I own the party àbí díẹ̀ kan lè jáde lọ́dọ̀ akóní I own the party á lè dànù ní pẹ̀lú kòkòkò now àwọn tọ́nà wọn lọ ṣe ẹgbẹ́ tọ́sí àti Lagosian àìsàn pé ó yẹ kí àwọn wà kan ṣe kiri they can't take any decision láì jẹ́ kó reverse back ẹ̀ tó yàn wọ́n bẹ́ẹ̀ ẹni tó bá mú ni wá ní kíni o là ń tẹ̀lé wọ́n wò pé in a state any state esco nínú esco yẹn ẹ ní àwọn elders then ẹ tún ní àwọn bàbá kan ní ìgbẹ́jọ́ caucus members àwọn ìmọ̀rọ̀pá àwọn ẹni GAC báwọn ṣe láwọn ní GAC kí ni àti GAC àti CAG ní gbogbo wọn wà ta ló dá sọ̀rọ̀ and then Mr. Governor whoever is governor is the leader of the party in the state. bí èkó kẹ kí ni ta ló fòun náà bẹ ṣebí àwọn tó náà dú kiri dá mo rá àbúrò mi Bánirẹ́ tó ń ṣe kí ló bínú ń ṣe kí tó jọ lòun ti ń struggle pòun fẹ́ di gómìnà lọ jókòó ara ẹ̀ jẹjẹ.